àwọn èèyàn tí kúrò ní gómìnà wọ́n ti parí ọdún kẹrin wọ́n tún ti lé 2027 ẹ̀rù dààmú àwọn tí ó parí ọdún mẹ́jọ ní 2027 nísìn wọ́n ti kó lọ Àbújá torí wọ́n tún wá sẹ́nétọ̀ wọ́n tún parí sẹ́nétọ̀ ọdún mẹ́jọ wọ́n tún máa lé nǹkan kan wọ́n tà fẹ́ ṣe gbogbo ẹ̀ tán èèyàn ní yó láyé ìbànújẹ́ mọ̀ wá gorí ìbànújẹ́ tó bá ti sáyé lọ́wọ́ wa bànújẹ́ náà ló wá kárí fún tó wà níbo ni ìdùnnú wà ìsẹ̀mí ibi tá a bá dé tí ń jẹ́ sẹ̀mí ayé tí a bá fi kó wa wípé kí láyé ntí kálukú ó fi dáhùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí à ń gùn bí tí ń bá ń ṣe lọ́wọ́ ní òráyé dáwọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹlòmí láàárọ̀ ẹni ṣe pé kí láyé yóò ní òdà ẹni tí yóò jẹun alẹ́ àdásọ tí yóò tó ti rí láàárọ̀ yìí ntí ó jẹ́ àìsàn níbi ayé yóò da ó tẹ̀ ti le jù tá a bá sì bí ẹlòmí nísìn yóò ní n tó tóbi ayé òsì nígbà tó jẹ́ pé gbogbo tí ń fẹ́ lòun rí mú kò dààmú kó tó rí dáwọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹlòmí wípé kí ní jáyé yóò máa sọ fún alẹ́ kan náà pé ogun bẹ́ẹ̀ o ogun bẹ́ẹ̀ láyé o ó ń ti bí ogun kan bọ́ sí bí ogun kan nu ntí ó máa túmọ̀ sí lọ́dọ̀ tiẹ̀ nu ọmọ sì bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì pé kí ní jáyé anífẹ̀ẹ́ bẹ́ẹ̀ torí Ọlọ́run ni ó pàdé tí ń fẹ́ láyé kí wọ́n á lọ lọ́hùn payé bóò làwa pè é mo sọ pé àdìsí kan náà ni ànábì lẹ́ni tó bá jí nínú yín sallallahu alayhi wa sallam káyọ̀ ń bá ànábì sókè kí n gbọ́ sallallahu alayhi wa sallam ẹni tó bá jí nínú yín wà dunya akbara hammi tó ẹ bá yé yìí ìlà kólé kan rẹ̀ jù kò fẹ́ nǹkan kan ní ìjáyé lọ alzamallahu qalbahu wa arba'a khisal ànábì lọ́la wọn fi nǹkan mẹ́rin yóò fi dùn ọkàn rẹ̀ téèyàn bá láyé ló ń fẹ́ nǹkan mẹ́rin ó máa dà láàmú náà ní ń dà wọ́n láàmú yìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ olúwa ní màá fún ní hamman láàyè wọlé wà abadan ń fún ní bànújẹ́ tí ò ní bọ́ ń bẹ̀ láíláí bànújẹ́ táyé máa gbé wá báyẹn ni tó bá láyé ló ń wá àkọ́kọ́ bànújẹ́ rẹ̀ ni pé kò ní tẹ́ ọlọ́run tó ikú ọ̀ní débi tó lọ mọ́ni hu mọ́ni láyé ṣì bá a ní tọ́ọ̀lìbọ̀ ilmi wa tọ́ọ̀lìbọ̀ dúnìyà èèyàn méjì wọ́n ní òní yó ẹni tí ń wá mímọ̀ kò ní yó tí ó fi kú èyí ó tún fẹ́ máa lé ní ó tún fẹ́ gbapò báyìí ó tún fẹ́ gbapò báyìí ó tún fẹ́ gbapò báyìí ó yẹ kí n tó kà yìí wà tọ́ọ̀lìbọ̀ dúnìyà ẹni tí sì ń wáyé àwọn èèyàn tí kú òní gómìnà wọ́n ti parí ọdún kẹrin wọ́n tún ti lé 2027 ẹrù dààmú àwọn tí ó parí ọdún mẹ́jọ ní 2027 ní ìsìn wọ́n ti kó lọ Àbújá torí wọ́n tún wá sẹ́nétọ̀ wọ́n tún parí sẹ́nétọ̀ ọdún mẹ́jọ wọ́n tún máa lé nǹkan kan wọ́n bá fẹ́ ṣe gbogbo ẹ̀ tán èèyàn ní yó láyé ìbànújẹ́ mọ̀ wá gorí ìbànújẹ́ tó bá ti sáyé lọ́wọ́ wa bànújẹ́ náà ló wá kárí fún tó wà níbo ni ìdùnnú wà bíra rẹ àwọn bàbá jẹta àwọn tàná wọ́n sáyé ìdùnnú torí wọn ò lé tó pọ̀ tọ́ba ti rẹ́nu wọn bá yàrá kan pálọ̀ kan tí wọ́n lé jòkó tí wọ́n mú kan tí wọ́n lágùn mú wọn bù sí wọn ò mọ̀ pé èèyàn lè kọ́jú bá lọ ní wọ́n fi ọwọ́ lọ́wọ́ ní tí wọ́n bá wọn lágùn ní kámẹ́rà gùn mú wọn lórí tébù tọ́ba ti lè rí ó tán àwọn ti kọ́ kan kò tí a lọ́rùn àtúfẹ́ kọ́ kan sí àtúkọ́ yẹn tó kò tó tí a lọ́rùn àtúfẹ́ kọ́ kẹta ẹ wàhálà àwọn ti fi wàhálà kọ́ sí fi wàhálà èyí wọn á sọ pé wọ́n ká wáyà lé ọ̀nà wọn ò ní ká lọ́ngbà tó sí mẹ́ bàmíjẹ bàbá àgbọ̀ olóṣèlú ẹ máa wọlé alájà rí bàbá olóṣèlú pẹ́ àmín ẹ bá ṣe ànà fún láwùn wọn anakumullah ọ̀rọ̀ yóò ní dojúrú àmín aláwọ̀sọ́lẹ̀ bàbá àlífà olóṣèlú yẹn ọgbọ̀nà wà kúkà sọ pé à ń ṣe wá sí lọ àwọn wá sí dandan lónìí pé wá sí ló dín lójú lọ fílà àfà àná ẹ̀sìn ni aláwọ̀ jẹ́ mi yóò gùn àmín àwọn lọ kọ́ sínú ìbànújẹ́ láyé ọkọ̀ tí wà ní wà bẹ̀rẹ̀ tí ò ní kú lára rẹ̀ láíláí lọ́tí ẹ̀ bá tiẹ̀ lówó tó bá pọ̀ jù àwọn padà fowó ọ̀rá yọ̀rọ̀ fúnra rẹ̀ lọ́wọ́ ìbànújẹ́ wálé ẹ̀rọ ọlọ́tẹ̀ fẹ́ ra mọ́tò tẹ́lá ìpẹ́ yìí ẹni tí mo mọ̀ tí mo ti súnmọ́ ni wọ́n bá ní mọ́tò yẹn wọ́n ta ní 900 million wàláhì tàlá ó sì rà 900 million ó kù 100 million kó fi pé 1 billion ó dẹ̀ ra mọ́tò yẹn àwọn mọ́tò yẹn padà ní problem àwọn adẹni tí ó ṣe àfi kí wọ́n tún travel wá láti nìkan ṣọ́ọ́tì rísì lọ́dọ̀ ẹni tó ra ọkọ̀ yẹn 900 million ò jẹ́ problem ẹ̀ lọ́dọ̀ ẹni tó bá pọ̀ sétí báyìí wọ́n máa sọ pé ìjábà dé pẹ̀lú lọ tí ẹ̀ ń tọkọ̀ 900 million láyé ọlábọ̀ ti mọ̀ tọ́ lówó táyà ìlọ́jẹ́ kẹ́mì rẹ̀ wà ló pé kò possible ọkọ̀ 900 million ẹni tó rọkọ̀ 900 million ó wá kó bànújẹ́ lára rẹ̀ wípé gbogbo tó wà bẹ̀ pátá bọ́tì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ń gbé ẹni tí ó wà á bá sí bọ̀ sọ́ọ́rí kó lọ fowó rẹ̀ ra bànújẹ́ nígbàlùkù náà ti ra ti ẹnu ẹlòmíì kọ́kọ́rọ́ ló dá láàmú ó fẹ́ ra kọ́kọ́rọ́ tí ó máa tì lẹ́ẹ̀mẹ́ta kọ́kọ́rọ́ ti tan ni ò bá sí mọ́ hamman ìbànújẹ́ tiẹ̀ náà nù dédé bọ́ọ̀ ti mọ̀ náà ìwọ náà ra tiẹ̀ ẹ̀dá tó sọjọ́ ayé lọ́fẹ́ máa ọkọ̀ ìbànújẹ́ bẹ́ẹ̀ ọ̀nà àwọn tó máa tà sọ fún dry cleaner tí wọ́n sọ pé ẹ bá ń lọ sọ ìbànújẹ́ bẹ́ẹ̀ lára tiẹ̀ náà yóò ti wá já sọ jóná kò sì ní sọ fún ọ
bẹ́ẹ̀ aṣọ ti wà mẹ́ta. wọ́n ní láti náà ṣẹṣẹ ọ̀fọ̀ rẹ̀ ràbànújẹ́ tiẹ̀ náà nù. ìtajé tí wọ́n ń sọ fún wa nípa ayé nù ọ̀rọ̀ àkànnù ìbànújẹ́ kò sọ pé tó fẹ́ dá kò sọ pé tó lè dá sí tó bá ìṣayé lọ wá o. ẹlẹ́ẹ̀kejì ṣúgìlẹ́n láyé tàfàdà gómìn ní wà abẹ́dẹ̀ wà á kó sínú ìrójú àráyè ọ̀ ní sinmi tó ikú. ẹbí baba kábíyèsí oníjàgbó ọlọ́dẹ̀mí yóò gún baba wọ́n wo àìmọye mítìnì àìmọye pàdé àìmọye tí wọn mọ wọn mẹsẹ̀ tí wọ́n sọ fún oníjàgbó ló ṣe pírọ́blẹ́mù bẹ̀ wá tún ni pé bọ́ọ̀ tí wọ́n ṣe ra rẹ tó fún lù kò ní tẹ́ lọ́rùn òsínpá náà ni ẹ̀mí ẹ̀ ò bá bọ̀ baba kábíyèsí ẹ̀mọ́jẹ́ nìkan pa yín o ẹ̀sìn tí pa yín káyìí fi yókù lẹ́ni o kan tí ká bẹ wájú yín ní ọmọ sọ pé ẹ̀sìn dáadáa gbogbo ọkọ̀ ó máa bu yín ẹjẹ́ wọn máa bu yín lọ o ẹni wọn ò bá púpọ̀ èdè yẹn ni. tòkè sí wàhálà torí bá padà rẹ jẹ tó tún dìrà rẹ fọmọ aráyé ọ̀sẹ̀ tó náà ni. ṣùgbọ́n tó bá wọnú ayé ọkọ̀ sínú àìrójú àìráyè tó bá ṣe kéwù lọ mọ̀ ẹbí ọba dr agbájé ìyóò kò ní sínú ṣúgùlù ìkéwù sọ́ọ̀tì mọ́ kéwù ọ̀daràn wàhálà ọ̀ ní sinmi tó bá ṣèwé náà lọ mọ̀ ọ̀ ní sinmi kálówó lọ ní ọ̀ ní sinmi kápọ́lá lọ ní ọ̀ ní sinmi lọ́dún gbogbo àwọn olóṣèlú wọn ìwọ̀n sùn ọ̀nà ìwé sùn lọ́wọ́ parí gbogbo wàhálà tọ̀sán wa kọ́mítì ní òru táwa ní gbádùn ní ìsìn níbi tí tálíkà ti sùn láago mẹ́sàn-án tó tún falala tọ́lọ̀ tó ní ó wá kírun lásùbà àti wéèrè ò tún jí èmi ní rò tí ó torí ẹ̀ mọ́ jí lóru kí ni rò sí ti ń rò àìrójú àìráyè ó ba ẹni tó sọ báyé ni mò ń wá ọ̀ ní sinmi níbi àìrójú àìráyè ṣúgbìlù dáìm láti bí síbì táwọn èèyàn bá stay bá sí náyárì fún yẹn pé iye ibi tí mo ní tí mo fẹ́ lọ nìyẹn ó sì bà ọ́ bí sẹ́ yóò sì lọ gbogbo ẹ̀ àìrójú àìráyè ayé nu ntáyé wọn gbé wá fẹ́ dànù tó bá ti láyé lọ́wọ́ wa Ànábì sallallahu alaihi wasallam ntọ́ bá ti sọ pé ọ̀jífàyé o nǹkan mẹ́rin ẹlẹ́kẹta fọ́kìrán láyé burúkú gidá ó ní máa gbé òsì wá ẹ̀ ní dọlọ́rọ̀ tẹ́ ikú olówó tí bá bẹ́ẹ̀ bí kó bọ́ta kó wá sí náà kó wá ní kí gbogbo ẹ̀ ó tẹ̀lé òkà lọ́lé ká lọ jẹun ẹni tó bá tó bẹ́ẹ̀ lórí ìdòkò ẹ̀ wá kábíyèsí mo yọ yín lẹ̀ èyí bá ti ká ẹ̀ lè bí aká lọ kábíyèsí sí ká máa bọ̀ bàbá gẹ́ nínú rùkẹ̀rẹ̀ sókè wọ́n náà fẹ́lẹ́lẹ́ mọ́ta wà lálẹ́ o rùkẹ̀rẹ̀ bá mẹ́nu mọ́ta wà lálẹ́ o tẹ́wọ́ bẹ́ẹ̀ jàgbó wa jẹ́jẹ́ ta ló tó bẹ́ẹ̀ kọ́lá nábì wa Sulaiman abudu Dáúdà ọlọ́kùnrin ànábì Sulaiman ń jọ́gẹ́ ó wà ní tọ́búrí ànábì Sulaiman wa sọ pé Ọlọ́run mo fẹ́ dúpẹ́ fún ọ sọ fún gbogbo ntọ́ ọ̀dá kó wá jẹun lèmi níjọba yìí Ọlọ́run Sulaiman dájọ́ sí májò jọ́la kó fi palẹ̀ mọ́ ó wá ló dáa Ọlọ́run fún mi lóṣù kan Ọlọ́run wá nílò palẹ̀ mọ́ ó wá palẹ̀ mọ́ ń bọ̀ ọjọ́ pé ó tún rán Ọlọ́run létí ọ̀la ní o Ọlọ́run mi ò gbàgbé mo ti kéde fún gbogbo ẹ̀dá kó wálé rẹ̀ ejò kan wá jáde ní báàrí kò lè zó ejò wọn délé Sulaiman wá sọ pé tọ oúnjẹ tí Ọlọ́run àwa jẹ oúnjẹ àmọ́ bí òun lóúnjẹ lónìí ó sọ fún kan náà jìnnà ẹ mú lọ bí mo palẹ̀ oúnjẹ sí ejò ń bá débẹ̀ ló bá jẹ gbogbo ẹ̀ ó jẹ gbogbo ẹ̀ tán ó tún wá padà lọ́dọ̀ ànábì Sulaiman ó ló ń jẹ náà dàbí orí ó ní wà jẹ náà ọ̀mú débẹ̀ ni ó ló ti jẹ tán ó ló ní Sulaiman gbọ́ òkèlè kanú tọ́lọ̀ máa fún mi lójúmọ́ ni mo jẹun ó sì ti ní àmọ́ béèrè oúnjẹ wa lọ́dọ̀ òun lónìí bá ń wá yòókù ṣe mà àwọn báwọn olówó ṣe dáadáa àwọn olówó tó bá fẹ́ jẹ sẹ̀mó dédé bí wọ́n ṣe kọ sílẹ̀ àwọn tó wá rẹ̀ títàlíkà bá gbá sẹ̀mó mu. olówó mọ̀ wọ́n pé sínú ló fẹ́ jẹ́ sí àkókò sí kankan nù rẹ̀ ni owó ti dín gbogbo tu tọ́ọ̀bù nù tiẹ̀ lọ́ọ́ fi rẹ́ sẹ̀mó lẹ́gbẹ̀ẹ́ ìwọ́n tó wọ́n pa bí mẹ́rin pọ̀ yóò tún jẹ́ tán yóò tún wá kúrọ̀sì kù báyìí ó fẹ́ fúlẹ̀ sí àtàkì. wàláhì tàbí láì sọ̀bìlẹ̀ tó bá rí ibi tí olóṣì ti jẹ ọlọ́mọ sí alólòsì nípa ẹ dákọ̀ ìsàmì sókè. kò ní jẹ ẹni tó ti yó ni máa jẹ ìrẹ́jẹ bí bá jẹ lọ ọtí yó ni tàbí ká pààyàn oúnjẹ tán torí mi yóò máa rò pẹ́ lómi lédè yóò sì máa fẹ́ràn sọ́ọ̀kì ẹ̀ wàláhì wà rabbul Kaaba ẹjọ́ ẹyọ kan olókèlè oúnjẹ kan nù Ànábì Sulaiman ní subhanaka al-mukaffilu bi jami'i arzaqil ibadi min haythu la ya'lamun ó ní mímọ́ rẹ̀ ẹ̀ka tó lè bọ́ gbogbo ayé owó tẹ́rù bẹ́ẹ̀ rí gbèsè ní fi ń sayé bí wọ́n bá sì ní gbèsè rẹ̀ yóò kú lónìí tọ́wulẹ̀ lé ní tipa rẹ̀ ò ní ká wọ́n fẹ́ dàbí lamọ̀ sọ fẹ́ rí gbèsè rẹ̀ lọ́rùn tó bá ti láyé lọ́wọ́ ọdún lọ sí Ànábì ló sọ bẹ́ẹ̀. láyé olóko mi ta o sì yẹ ní débi ọ̀rọ̀ rẹ̀ nítorí fi kú tó kárí ní ìṣe àbí òkárí tó tán wa àbí òtán wa sáà wá débi jú ẹ̀ tí bá ti wáyé débi tá àmì ìsinmi mọ́ tí bá ti wáyé débi tí ò sọ̀rọ̀ mọ́ náà ló tán kò sí etí kálukú lé nílá kò ní ìsìn tó ká bùkátà rẹ̀ tó tán kí wọ́n máa pe iṣu ẹyọ kan yáàmù ẹyọ kan yáàmù tí wọ́n fẹ́ tàbá ìka wá ní 1.5 iṣu kan tí èsì fóònù làkọ́ bí ilé wọn fa second to the last born iṣu tó o bá dé owó dé báyìí ọ̀rọ̀ ayọ̀ kan báyìí 1.5 ni wàláhì làzì mo débẹ̀ ni iṣu mẹ́rin ẹgbẹ̀rún mẹ́fà ni kì í sàwọn first born o tó bá ra àwọn iṣu àkọ́bí iṣu tẹ́yìn ó ní tó sọ pé iṣu rẹ̀ mẹ́rin rẹ̀ 20,000 ni kọ́lá mo tún lo ẹgbẹ̀ kẹ́lẹ́ mọ́ bí mo wá súdé ó ti kárí láyé ìṣó bí wọ́n ti ń tàbí àkọlẹ̀ bú ẹkún wọ́n ní tí wọ́n lè adálẹ̀ báyìí wọ́n ní 500 ni
sọ iye tó ní lọ́wọ́ tó lè ká nǹkan fẹ́ ṣe tó láti ní gbogbo ẹ̀ ti tú ẹ jẹ́ àpadà sọ́ba àgbà tó ní wá ti ń jọ́ lọ́hùn tá a bá fẹ́ sinmi gbogbo ẹ̀yin ọmọ ìyá wa Rọ́múlátù ẹ̀yin ọmọ bàbá wa Débísí nǹkan mẹ́ta ni wá sí mi fún yín. Number 1, ẹ fira yín ṣọ̀kan, ẹ má jà, ẹ má sì lédè àyèdè, ẹ gba kálukú bó ti rí, ẹ lè jọra yín o, ẹ lálágídí, ẹ lẹni tí máa takú, ẹ lẹni tí ìsábà gbọ́rọ̀, ẹ kíkò náà níjọ alágídí ìtàbádé ẹ ké sí. Bọ̀dá ni àbábúrò wá èèyàn rẹ dé tó bá níbo ló ń ti mọ irú kan náà ni. Ẹ gbogbo ẹni ó bá lọ lẹ Haúsá tí ò bá gbowó bọ̀ yóò méde bọ̀. Ẹ kíkù bọ̀dá di Haúsá náà ọjọ́ tẹ bá fẹ́ dájú ẹ pèsè. Ìmọ̀lá bọ́sẹ̀rẹ̀ àwọn àpò ìmọ̀lá Kánò olórúkọ bọ̀dá yóò ní náwó ni ó mú nǹkan mọ̀ náà nù. Kò sẹ́ni tí ò wúlò láyé ni mo ń sọ fún ọ. Ẹ má sọ ẹnìkan nù bí ìgbà tí ò wúlò. Nígbà tó bá nídìí ọ padà wà lọ. Ẹ bára yín ṣe ìjẹ́ ọmọ ìyá ìjẹ́ ọmọ bàbá kò gbọdọ̀ dàrú o. Bàbá Débísí ó bí yín o, àwọn màmá yín ó bí yín o, tẹ́ ẹ bá túká nítorí ìjà tí ó da. Gbogbo téèyàn ó máa rò ní ìfi bá ọ̀dà mi sọ̀rọ̀, ní ìfi bá àǹtí mi sọ̀rọ̀ ìrẹ́pẹ̀ ni. Nínú ayé la bá tètè tẹ́ mọ́lẹ̀ ní tó da ìpapọ̀ lẹ̀ jẹ́ àtúnmí kò gbọdọ̀ dàrú. Ẹ gba kálukú bọ́lọ̀ bá ti ṣe. Bó ti rí gangan ti kú, bó ti yẹ ti sàárẹ̀, ó wá kú bó ti gbà láàmú lò. Mò ń fi àpẹẹlẹ pin látọ̀dọ̀ àbúrò mi, ìyẹn ti kú. Ó kú bá lọ ṣé bó ti gbà. Ó bá ti gbà lọ́sẹ̀. Ẹ jẹ́ sàṣepọ̀ láàrin ara yín, gbogbo tí máa ń bẹ́ẹ̀ ẹ ṣe papọ̀ mọ́ màmá wa Rọ́múlá. Ẹ má jẹ́ sẹ́kù lọ́kẹ́ yín. Ọ̀tọ̀ ọlọ́lẹ́ni tí mo sọ pé ìyẹn sẹ̀mí látọ̀dún kan, ẹ tún wá padà ríra bí òkú yọ̀ tún wá kí, ẹ wò náà papọ̀. Kí ló dé? Ẹ̀sẹ̀ ọdún kan sí máa gbénú èèyàn. Ó sì láàyè bú nínú báwọn. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo tí màmá filẹ̀ láyé ti dogun. Ẹ̀yin ọmọ màmá kẹ́ tó túká ẹ pín. Mo fọlọ́ ọ̀dà lọ́bìbẹ̀ yẹn pín. Ṣé wàá rí kẹ́ tó pín? Ẹ kọ́kọ́ wò náà báyìí. Ẹ kó gbogbo ẹ̀jọ́ kẹ́ máa wò. Tẹ́ bá ti rí ìwọ ọmọ ìyá tó bá ti rí pé á nínú ilé èmi náà ni mo rà yí fún. Kábíyèsí. Kábíyèsí. Ìyàwó lánàá pẹ̀pọ̀ nù. Ọ rí pé eléyìí ni mo rà fún màmí. Ìwọ náà tètè múra fún ọ náà. Àmọ́ tó bá wo gbogbo ń ta kó kalẹ̀ ọ̀ wá lè yí tọ́ ra. Ó ti bọ́. Ó ti bọ́. Sọ́ọ̀mọ̀ pé yóò lọ ni. Ọ̀sẹ̀ lè má sì kẹ́ òbí rẹ̀. Sọ́ọ̀mọ̀ pé yóò kú ni. Gbogbo kẹ́kọ́ ọmọ bá ṣe fóbi rẹ̀ torí kó lè lọ ni. Ìkẹ́ tiẹ̀ ni wọ́n lè sàn. Ẹ dákun máa rántí wọn ìyẹn lẹ́lẹ́kẹta ẹ má gbàgbé wọn o. Arákùnrin kan wá bó ń ṣe ńlá. Sallallahu alayhi wa sallam. Sẹ́ẹ̀ bá mi wá Abuja. Àbúrò kan náà lèmi àti. Ẹ máa wò ló dáa o. Ọgbọ́n wọn ni mo ṣe lójú méjì ìyá dáadáa. Ẹrú kan wá bá Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Ó ní mò ń rí dínkù rísíkì arísìkì mi fún pépé. Ànábì wá fún lẹ́sì. Ó ní sọ níyà àti bàbá. Ó ní òsì bàbá mọ́mọ́ níyà. Ó ní alẹ́ ìkàbí àti ìyá. Lọ́mọ tẹ̀lé dáadáa. Ìtọ́jú òbí ẹni ní mú arísìkì fún ni. Ìní tọ́jú ẹ̀ má tọ́jú ẹ̀ ó fẹ́ lọ ọmọ tiẹ̀ náà ò ní tọ́jú wọn náà ni. Ẹ ṣe dáadáa ẹ sì ti ṣe torí ẹ tọ́jú ìyá yìí. Ojú wa tó ṣùgbọ́n ti wá gbọ́ ọ̀fà làwa wà ọ̀fà yìí. Bẹ́ẹ̀ bá ṣe dáadáa lórí ìyá rẹ̀ nígbà tó bá ti gbé dé náà wọ́n sọ pé sáwọn ọmọ nù. Gbogbo nǹkan lárọ̀ fọ̀ máa sọ ìròyìn ọ̀fẹ́ mẹ́lẹ̀. Kò náà fọwọ́ ra wà ní fọwọ́ láàrọ̀ yín o. Wọ́n kẹlẹ̀ gbé wá kàn ọjà ní gbẹ̀yàn wá ọwọ́ àrùn wa sọ̀rọ̀ dáadáa ni. Ọ̀rẹ́ ìròyìn ló gbé wá. Ọ̀fẹ́ ni kò ní ìdíkọ́ta rédíò. Wọ́n ti sọ lẹ́nu dàrú àbíjọ́ ni màmá gbé àwọn ọmọ wo ni. Àmọ́ lọ́n ṣe ẹ tọ́jú màmá yín bẹ́ẹ̀ ṣe tọ́jú ọmọ tọ́jú ẹ̀yin náà kò sì ní dáa rẹ̀. Àmín. Subhana rabbika rabbil izzati amma yasifun.